ọ̀fẹ́ mi tó fún ọ. Ó tó. Oore ọ̀fẹ́ mi tó fún ọ. Oore ọ̀fẹ́ tí kò lẹ́gbẹ́. Oore ọ̀fẹ́ mi tó fún ọ. Oore ọ̀fẹ́ mi tó fún ọ. Mo kí gbogbo ẹni tó ń gbọ́ mi lẹ́ẹ̀kan sí wípé a kú dédé àsìkò yìí lọ́dẹ̀dẹ̀ tí a ti ń gbọ́ mi yìí. Èyí ni ilé-iṣẹ́ móhùnmáwòrán ti Seed of Life Television tó kalẹ̀ sí Ìdọ̀nà ní ìlú Ìbàdàn ní orílẹ̀-èdè Nàìjíríà. Mo dẹ̀ gbàdúrà wípé bí ẹ ṣe ń tẹ̀síwájú wa lọ pẹ̀lú wa lójoojúmọ́ nínú ètò tí a pè ní oore ọ̀fẹ́ fún ti tòní, mo gbàgbọ́ wípé Ọlọ́run yóò máa tẹ̀síwájú pẹ̀lú ẹ̀yin náà. Mo sì gbàgbọ́ wípé ẹ ń gbádùn ètò yìí dáradára. Orúkọ mi ni Yusuf David, olùṣọ́ àgùntàn Kenaland Baptist Church ní Fátòkun ní ìlú Ìbàdàn ní bíbá yìí. Láàárọ̀ yìí, orí ọ̀rọ̀ tó wà níwájú mi ni híhùwà ẹ̀tàn. Híhùwà ẹ̀tàn. A ó kà nínú ọ̀rọ̀ Ọlọ́run, ṣùgbọ́n kí a tó tẹ̀síwájú, ẹ jẹ́ kí a gbàdúrà. Bàbá wa ọ̀run, a gbé yín ga ní òní, a yìn yín lógo fún àǹfààní ńlá mìíràn tí ẹ fi fún wa. Olúwa gba ọpẹ́ wa. Olùsọ òpè, àwa tá ó gbọ́ náà òpè. Olúwa látòrí ìtẹ́ fúnra ara yín, ẹ kọ́ wa ní ọ̀rọ̀ yín. Ọ̀rọ̀ yín ẹ jẹ́ kó tún wa ṣe. Ògo ni forúkọ yín lókè ọ̀run. Jésù Kristi Olúwa wa. Àmín. Ọ̀rọ̀ Ọlọ́run tí mo ń ta ó kà láàárọ̀ yìí, ó wà nínú ìwé Ẹ́kísódù orí 8. Máa kà láti ẹsẹ̀ 28 títí dé ẹsẹ̀ 22. Máa ka ọ̀rọ̀ Ọlọ́run yìí sí wa. A ó sì rí ẹsẹ̀ wúrà wa ní ẹsẹ̀ 29 sí ẹsẹ̀ 22. Ọ̀rọ̀ Ọlọ́run kà báyìí wípé Fáráò sì wí pé èmi ó jẹ́ kí ẹ̀yin kí ó lọ kí ẹ lọ rúbọ sí Olúwa Ọlọ́run yín ní ijù, kìkì kí ẹ̀yin kí ó má ṣe lọ jìnnà jù. Ẹ bẹ̀bẹ̀ fún mi. Mósè sì wí pé kíyèsí, èmi ń jáde lọ kúrò lọ́dọ̀ rẹ, èmi ó sì bẹ̀ Olúwa kí ọwọ́ eṣinṣin wọ̀nyí kí ó lè kúrò lọ́dọ̀ Fáráò, kúrò lọ́dọ̀ àwọn ìránṣẹ́ rẹ̀ àti kúrò lọ́dọ̀ àwọn ènìyàn rẹ̀ lé ọ̀la, kìkì kí Fáráò kí ó má ṣe ẹ̀tàn mọ́ lé àìjẹ́ kí àwọn ènìyàn náà kí ó lọ rúbọ sí Olúwa. Mósè sì jáde kúrò lọ́dọ̀ Fáráò, ó sì bẹ̀ Olúwa. Olúwa sì ṣe gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Mósè, ó sì ṣí ọwọ́ eṣinṣin náà kúrò lọ́dọ̀ Fáráò àti kúrò lọ́dọ̀ àwọn ìránṣẹ́ rẹ̀ àti kúrò lọ́dọ̀ àwọn ènìyàn rẹ̀ ọ̀kan kò kù. Fáráò sì mú àyà rẹ̀ le nígbà yìí pẹ̀lú, kò sì jẹ́ kí àwọn ènìyàn náà kí ó lọ. Ẹsẹ̀ wúrà wa gẹ́gẹ́ bí mo ṣe sọ fún wa, máa kà á, máa sì fẹ́ kí gbogbo wa kí a jọ fọkàn bá mi rìn. Wọ́n ní Mósè sì wí pé kíyèsí, èmi ń jáde lọ kúrò lọ́dọ̀ rẹ̀, èmi ó sì bẹ̀ Olúwa kí ọwọ́ eṣinṣin wọ̀nyí kí ó lè kúrò lọ́dọ̀ Fáráò, kúrò lọ́dọ̀ àwọn ìránṣẹ́ rẹ̀ àti kúrò lọ́dọ̀ àwọn ènìyàn rẹ̀ lé ọ̀la, kí Fáráò kí ó má ṣe ẹ̀tàn mọ́ lé àìjẹ́ kí àwọn ènìyàn náà kí ó lọ rúbọ sí Ọlọ́run wọn. Kí ni à ń pè ní ẹ̀tàn? Ṣé àmọ́ kó ti ní ṣe pẹ̀lú ẹlẹ́tàn? Ìhùwà ẹ̀tàn. Ẹ̀tàn, mo rí ẹ̀tàn bí ìwà àgàbàgebè. Nígbà tí òwe àwọn bàbá wa tó sọ wípé ènìyàn á fi dúdú sínú, á máa tu funfun síta. Mi ò tún rò wípé ó yẹ ká ṣe àgbéyẹ̀wò kí ni à ń pè ní ẹ̀tàn. Ẹ̀tàn túmọ̀ sí kí èèyàn máa pòǹgbẹ àti ṣe búburú nínú ikùn rẹ̀ kó sì máa fi ojú hàn bí ẹni tó ń hùwà rere. Ẹ̀tàn, kí ni àpẹẹrẹ, kí ni ọ̀rọ̀ tí wòlíì Jeremáyà sọ fún wa nínú ìwé Jeremáyà orí 17 ẹsẹ̀ 9. Yóò wù mí kájọ lọ kà kí ni ọ̀rọ̀ Ọlọ́run sọ nínú ìwé Jeremáyà orí 17 ẹsẹ̀ 9. Ó sọ nǹkan kan tó bà mí lẹ́rù. Kí ló sọ? Ó ní ọkàn ènìyàn kún fún ẹ̀tàn ju ohun gbogbo lọ, ó sì burú jáì. Ta ni ó lè mọ̀? Ta ni ó lè mọ̀? Kò sí ẹni tó lè mọ̀. Bí ọkàn ènìyàn bá kún fún ẹ̀tàn, gẹ́gẹ́ bí mo ṣe kà fún wa, bí àpẹẹrẹ ti Fáráò. Fáráò ó fi dúdú sínú, ó ń tu funfun síta. Mósè sì bá ń bẹ̀bẹ̀, Ọlọ́run sì ń gbẹ̀bẹ̀ rẹ̀. Gbọ́, ìwọ náà bí ẹnìkan, ó dẹ̀ mẹ́ ẹnìkan, ó súnmọ́ ọ.
ó súnmọ́ ẹ bí iṣan ọrùn, ẹ̀tàn ló sì fi ń bá a lò. Ó wà ń ṣẹlẹ́yà, òun rẹ́rìn wípé nígbà tí tiẹ̀ bá bàjẹ́ tán yóò mọra rẹ̀, yóò mọ̀ bó ṣe jẹ́ ọmọ Ọlọ́run kórìíra ẹ̀tàn. Fáráò tan àwọn ìran Ísírẹ́lì, kò fẹ́ jí kí ìran Ísírẹ́lì kó rìn jìnnà. Mo gbàdúrà fún ọ, ẹni tó ń tọ̀ ọ́, tó ń fi ẹ̀tàn bá ọ lò tí ò jẹ́ kó rìn jìnnà nínú ìṣerere, bí o bá rí àmì yẹn ṣe dáadáa, iná pin yín níyà láàárọ̀ yìí. Kí ni mò ń gbìyànjú àti sọ fún ọ ni wípé ìhùwà ẹ̀tàn ó ní àwọn àpẹẹrẹ, ó ní àwọn ìfihàn. Fáráò ó ní àpẹẹrẹ gbòógì tí mo mú wá fún wa láàárọ̀ yìí. Ẹ wo nǹkan tó gbẹ̀yìn Fáráò. Ṣé ìwọ náà fẹ́ kí nǹkan yìí gbẹ̀yìn rẹ ni? Gbọ́ o, àìfi dúdú pe funfun, bẹ́ẹ̀ láì fi funfun pe dúdú. Ọwọ́ atatẹ́wò yẹn kò ṣeé fi yọpin lójú. Bẹ́ẹ̀ ni ọwọ́ epo àlà, bẹ́ẹ̀ ni ọwọ́ epo kò ṣeé fi nu ara. Ẹni tó bá wọ aṣọ àlà kò lè fi ọwọ́ epo nu ara. Ohun tó bá tọ́, òun ló dára. Fi ọkàn rẹ hàn, má hùwà ẹ̀tàn. Ohun tí Ọlọ́run kórìíra ni. Ọlọ́run kì í fi ẹ̀tàn bá ènìyàn lò. Ọlọ́run kì í fi ẹ̀tàn bá ènìyàn. Àwọn àpẹẹrẹ tí èèyàn lè rí bí ènìyàn bá ti bẹ̀rẹ̀ sí ní hùwà ẹ̀tàn fúnra lára rẹ̀. Ohun kan àkọ́kọ́ ni pé ó máa rí wípé o ní ìmọ̀tara ẹni nìkan, torí pé ìwà ẹ̀tàn ó ní í ṣe pẹ̀lú ọkàn rẹ. Nínú ọkàn rẹ lọ́hùn, ìwà ẹ̀tàn àkọ́kọ́ ó ní í ṣe pẹ̀lú kí ni mo pè ó, pẹ̀lú ọkàn ènìyàn. Pípòǹgbẹ ohun kan tó jẹ́ tara ẹni nìkan ni ìwà ẹ̀tàn máa ń wù. Bíbélì tó wá sọ nínú ìwé Jeremáyà orí 17 ẹsẹ̀ 9 tí a kà yín wípé ó kún fún ẹ̀tàn. Ọkàn ẹlẹ́tàn ó kún fún ẹ̀tàn. Nǹkan kẹta ni wípé ó tó wá burú. Ìwà ẹ̀tàn burú, ó le, ó burú. Bí èèyàn bá bọ́ sí ọwọ́ ẹlẹ́tàn títí tí ayé èèyàn ó fi dorí kodò tán, èèyàn ò ní fiyèsí. Ìwọ tó sì ń tànyàn, àwọn bàbá wa pòwe, wọ́n ní pé ènìyàn méjì kì í pàdánù kíni o, kì í pàdánù òfo, kì í pàdánù irọ́. Bí ẹni tí ń pa ò bá mọ̀, ẹni tá à ń pa fóònù. Ṣùgbọ́n dá mi lójú pé bó bá ń parọ́ fún ènìyàn tó ń tàn ènìyàn, ó mọ̀ lọ́kàn ara rẹ̀, kò sí tó nílò láti ti pé kò yí padà. Ó máa ní ìmọ̀tara ẹni nìkan nígbà tó bá jẹ́ ẹlẹ́tàn. Ohun kan mi ni pé ọkàn ẹni ẹlẹ́tàn yóò kórìíra láti ṣe èyí tí í ṣe ti Ọlọ́run. Ẹ̀mí Ọlọ́run á máa bá sọ̀rọ̀ kẹ́lẹ́kẹ́lẹ́, ṣùgbọ́n ẹ̀mí èṣù yóò máa taari rẹ̀ bí kó ṣá lọ ṣe nǹkan tí ò dáa láti rí wípé ó gbé ọmọ ènìyàn ṣubú. Kí ló ń wà mọ́yà gan? Ènìyàn mélòó ni wọ́n gan ṣàkíyèsí pé ó ti fi ẹ̀tàn ló ti fi bà ayé wọn jẹ́? Ènìyàn mélòó ló lè sọ wípé òun tara rẹ̀ dìde nítorí ìwà ẹ̀tàn rẹ̀? Jáwọ́ láàárọ̀ ìbò ṣe ń gbọ́ mi. Gbìyànjú kó yí padà láàárọ̀ yìí, ó sì rí pé ayé rẹ̀ ò ní wà bákan náà. Irú ayé wo wá lè ní wáyé? Àdìsá. Láì ọkọ̀ àgbàdo mi òkè ọ̀hún, òun náà kọ́ kò gbójú báyìí lọ. Ní ìrètí tí n bá débi ọ̀pẹ ìgbò, òun náà máa gbó, ó máa kó lọ́jà láti lọ sọ́ta. Ayé ìṣú mi. Àdìsá, gbogbo àrùn yìí. Ètò kan mú ètò òun ní ìfọwọ́ sọ fún ẹ. Orí ọ̀fẹ́ ọjọ́ òní. Nígbà wo ni ètò náà? Ní aago 6. Sígbà wo? Sí aago 6 àràárọ̀. Bí ilé iṣẹ́ ìmáwòrán báwọn rọ̀. Ẹni tó bá kún fún ẹ̀tàn yóò kórìíra ìwà bí Ọlọ́run. Bíbélì sọ wípé ìwà bí Ọlọ́run pẹ̀lú ìtẹ́lọ́rùn èrè ńlá ni. Ẹni tó bá ń hùwà ẹ̀tàn wọn kì í ní ìtẹ́lọ́rùn. Gbogbo nǹkan ti ayé yìí pátá. Ǹbá ní kí n ṣe àpẹẹrẹ àwọn tí wọ́n ti ṣe ààrẹ fún wa rí lórílẹ̀‐èdè yìí, tí wọ́n fi ẹ̀rín ẹ̀yẹ, tí wọ́n fi ẹ̀tàn, tí wọ́n fi bá wa lò láti fi pa wá lára. Tí wọ́n mọ̀ dálẹ̀ títí di ọjọ́ òní kò mọ̀ tán lẹ̀ lọ. Ṣùgbọ́n mo gbàdúrà fún ọ bó ṣe ń gbọ́ mi tó ṣe jẹ́ aládùúrà yìí, láìpẹ́ láì jìnnà lọ́wọ́ ẹlẹ́tàn Ọlọ́run yóò já ọgbà lórúkọ Jésù Kristi ti Násárẹ́tì. Nígbà tí ènìyàn bá pinnu láti fi ayé ẹ̀tàn sílẹ̀, ẹ rí wípé àwọn nǹkan tí Ọlọ́run yóò máa wù láti ṣe. Ǹjẹ́ ìwọ náà ń pinnu láàárọ̀ yìí láti bẹ̀rẹ̀ sí ní ṣe nǹkan tí ó wù Ọlọ́run? Ǹjẹ́ ò ń pinnu láti bẹ̀rẹ̀ sí ní hu ìwà tí ó mú kí àwọn ènìyàn kó bẹ̀rẹ̀ sí ní tara rẹ̀ dìde? Kò sí èèyàn ò lè tara ẹlẹ́tàn dìde. Mo bá arákùnrin kan ṣiṣẹ́ ní ìgbà kan lórílẹ̀‐èdè yìí, yóò sì máa tàn wá, a sì ṣiṣẹ́ fún ọ̀pọ̀lọpọ̀ ọdún pẹ̀lú ẹ̀tàn láì fún wa ní owó ọ̀yà wa. Inú wa sì ń dùn, a sì ń fara ṣe. Mo fi ọ̀rọ̀ yẹn bá àwọn ọmọ kan sọ̀rọ̀ lẹ́nu ọjọ́ mẹ́ta wípé bí ẹ bá ń sìn yàn, ẹ wò ó, láìpẹ́ láì jìnnà tẹ́ ẹ bá rí wípé ìwòye ti wà wípé ó mú yín sìn, ẹ̀yin ẹ má wọ̀rí. Níwọ̀n ìgbà tẹ́ ẹ bá tì ní ojúṣe mi, ẹ máa ṣe. Nígbà tí Ọlọ́run bá dé, ó ní èmi ń bọ̀ kankan, èrè mi sì ń bẹ pẹ̀lú mi láti san fún olúkúlùkù gẹ́gẹ́ bí iṣẹ́ ọwọ́ rẹ̀.
mo sin arákùnrin yẹn fún ọ̀pọ̀lọpọ̀ ọdún kò sì fún mi ní nǹkan kan ṣùgbọ́n mo fi ayọ̀ ọkàn ṣe bó ṣe tàn mí tó lọ́wọ́lọ́wọ́ lónìí bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí ọlọ́run ti gbé mi ga jù lọ ẹni tó ń tàn ọ́ tó ń gbomi ara rẹ tó ń gba ẹ̀jẹ̀ ara rẹ tó ń fi ẹ̀tàn tó fi ń bá ọ lò tí ò jẹ́ káyè rẹ kú lójú kan náà lónìí mo pàṣẹ kó lọ tayọ rẹ lórúkọ Jésù Kristi ti Násárẹ́tì lónìí nǹkan tí mo fẹ́ kó béèrè fún gẹ́gẹ́ bí ènìyàn gẹ́gẹ́ bí ẹni tí ohun tí mò ń sọ fún yìí gẹ́gẹ́ bí ohun tó yé àkọ́kọ́ béèrè fún ẹ̀mí ìṣòtítọ́ ọlọ́run ràn mí lọ́wọ́ láti lè máa ṣòtítọ́ bó bá ti ṣòtítọ́ pẹ̀lú ènìyàn ó dá mi lójú ìlú torí òtítọ́ sí ọlọ́run bó bá ti jẹ́ pé ẹlẹ́tàn ni ọ́ ìpòǹgbẹ ìwà ibi ni ó wà ní ọkàn rẹ ìpòǹgbẹ bó ṣe bá tọ́mọlàkejì jẹ́ ni ó wà ní ọkàn rẹ ẹni tẹ́ ti jọ ń ṣe bọ̀ lójijì bóyá ó ṣe ọ́ kí ló ná ọ láti pè é láti bá a sọ̀rọ̀ láti ṣe àtúnṣe tó wá rí wípé ẹ̀tàn ló kàn fún ọ láti máa ṣe nǹkan kejì ni pé o nílò láti béèrè fún oore ọ̀fẹ́ láti fi ìgbé ayé ẹ̀tàn sílẹ̀ tó bá lọ wò dáadáa gbogbo ọ̀nà tí Fáráò gbà pátápátá ló ti ń bá Ọlọ́run ẹlẹ́tàn gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run láàárọ̀ yìí kò sí ìkóríta tàbí ọ̀nà àbáyọ fún ọ ju wípé kó o yí padà lọ Fáráò padà parun ni mi ní sọ pé bóyá kí wọn náà parun ọ̀rọ̀ ìṣítí tó wá fún ọ láàárọ̀ yìí ó pàkíyèsí rẹ ó dẹ̀ ń pè ọ padà láàárọ̀ yìí láti kíyèsí àfi tí Fáráò ṣe àpẹẹrẹ ìjẹ́ ọkàn tiẹ̀ náà láàárọ̀ yìí ǹjẹ́ kò kún fún ẹ̀tàn Bíbélì sọ wípé ọkàn ènìyàn ó kún fún ẹ̀tàn ó sì burú jù ta ló lè rí àwa lè má lè rí ṣùgbọ́n ẹnìkan wà tí a ń pè ní àrínúróde olùmọ̀ràn ọkàn. ẹ jẹ́ ká gbàdúrà Ọlọ́run á gbé yín ga àyìn lógo láàárọ̀ yìí fún oore ọ̀fẹ́ àti àǹfààní ńlá yìí ẹ gba ọpẹ́ wa ògo ni forúkọ yín lókè ọ̀run ẹnìkan ti pinnu láàárọ̀ yìí láti má ṣe ẹ̀tàn mọ́ oore ọ̀fẹ́ tó nílò láti má tan ènìyàn mọ́ láti lọ ṣe ìbálàjà láàrin àìwọ àti ẹni tó ń tàn oore ọ̀fẹ́ náà kọ́lọ́run kó yọ̀ǹda rẹ̀ fún bó ṣe ń pinnu láti lọ nínú ètò oore ọ̀fẹ́ òní tó ti gba ìpinnu tàbí tó ti gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run láti pinnu láti ṣe rere kọ́lọ́run kó ṣíwájú rẹ̀ lọ síbẹ̀ ó sì rí àánú gbà oore ọ̀fẹ́ náà lẹ́ẹ̀kan sí kó tó fún ọ Jésù Kristi Olúwa wa lọ́sẹ̀ tó ń bọ̀ a ó tún jọ gbádùn Jésù Kristi lórí ètò yìí ìkànnì tí ẹ ti ń gbọ́ wa òun náà ni ìkànnì Seed of Life Television tó kalẹ̀ sí Odò Ọ̀nà ní ìlú Ìbàdàn ní orílẹ̀-èdè Nàìjíríà má gbàgbé o tẹ bọ́tẹ̀nì pupa lábẹ́ ibi tó ti ń wò mí yẹn ó láǹfààní láti tún máa wò wá sí ní ọjọ́ mẹ́jọ a ò ní pàdé ayọ̀